fine. I'm going to help you with the bag. What happened? Oh, I'm sorry. I was about to and I was calling you. You are not picking up. What no party was so for me? Kill me. Not below. Back on now. Ẹ̀gbọ́n ìyá ẹ ló sọ fún mi pé ilẹ̀ kọjá pé ibi tẹ́ ẹ máa ń wà rí. Ìyàwó. Ìyá tó tó ń jẹ ó ní ibi lè máa ti ń dìgì mú àwọn ọmọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n mi máa ń láì fíìmù yìí. Ẹ mọ fíìmù ṣe gan. Ó ṣe. Ẹ̀gbọ́n fíìmù yìí ó máa ń fàìn. Ó ṣe. Ẹni àṣẹ burúkú. Ó ṣe. Máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó ṣe. Ẹ ṣe. Kò tó pẹ́ ẹ̀gbọ́n ṣe rí inú gbogbo àwọn onífíìmù ẹ̀yin ní number 1. Yóò bí mumu. Ó ṣe. Ẹlọ́run pọ̀ ẹni ṣe gan. Ẹ̀yin lẹ mọ fíìmù ṣe jù. We have to transfer this man to India. Ẹ̀gbọ́n fíìmù yìí máa ń clear. Níbi bó la já sí. Kò yé mi o. Ẹ̀gbọ́n gẹ́bẹ̀lì nǹkan. Mo wà. Ìgídẹ́ kọ̀sọ̀kọ̀rọ̀ nǹkan. Ó sì ní mí lára wọn wà. Tẹ́ ẹ bá ti rí àwọn méjèèjì ẹ sọ fún wọn pé mo ní ẹ̀yin ní number 1. Get right here, man. Ọmọ yóò gbádùn. Ó ṣe. Lọ́kọ̀ ló ti rẹ́gùn báyìí. Èmi ò mọ̀. Ìjọ kan ẹ̀gbọ́n mi ń wo fíìmù yìí lọ nípa tẹ̀ múná lọ inú bí mi wọ́n wá ní iná wa ti bàjẹ́. Mo máa sọ wípé ọjọ́ tí n bá ti rí ẹ máa ṣe fíìmù fún mi láì. Irú ọmọ wo wá rèé torí Ọlọ́run. Are you normal? Come again. Ṣé ẹ lè pe àwọn ẹgbẹ́ yín kí wọ́n tó dé kí ẹ máa ṣe fíìmù fún mi láì kí n máa wò yín báyìí ní ojú kòròjú. Kí ni wọ́n ṣe fún ẹ̀ lọ́wọ́? Báyìí. Kò sí iná wọn ní ilé wa. Kí bọ́ síta kí wọ́n áàtì fún ẹ. Ṣé wà ókè? Ẹ dábọ̀ dẹ̀ lóhùn. Wọ́n ní kó wọ́n á ti fóun. Wọ́n náà bọ́ síbẹ̀ náà. Ṣé ẹjọ́ wà ókè? Sórí ẹja àrò ní kí ni ìtumọ̀ yẹn sí? Àdéhùn tí mo ti bá ọlọ́ọ̀dà mi dá òní pé tí n bá ti rí yín báyìí ẹ máa bẹ̀rẹ̀ sí àtì fún mi lẹ́yìn. Ẹ jọ sórí ọmọ wo? Ẹ sọ̀rọ̀. Mi dẹ̀ sọ pé tí n bá ti fẹ́ nìkan ṣe fún mi. Boy, wo fíìmù lẹ́jà rẹ̀ baby talk to me, let's talk. Ẹ̀gbọ́n kò tí nǹkan tẹ́ fẹ́ sọ láyé tí máa gbà ẹ máa àtì. Mi ti máa wo fíìmù yìí ti pẹ́ pẹ̀lú gbogbo action yẹn máa àtì fún mi. Báwo ló kàn sórí ẹ o? Ìdá ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ gbógi àwọn tó kù yìí. Báwo ni mo ṣe máa wo fíìmù tí mo wò lẹ́yìn parí? Ẹ wo lórí fóònù ẹ̀ àbí? Ó máa wo lórí fóònù. Ó tọ́ lẹ̀ ní o, ó tọ́ ni. Ẹ̀ẹ́dẹ̀rẹ́ iPhone 14 fún mi. Ọmọ yóò gbádùn. Wàhálà ló ń jà bàbá kò báyìí. Èmi gan tí mo wà gan mi láyé 14. Mo máa ń ní mi lára fi mí lájà rẹ̀ bọ́ ìbá tó oríkè mo lálejò. Ẹ wò tẹ́ ẹ bá ti ra iPhone 14 bẹ́ẹ̀ kẹ́ fún mi ní 300,000 kí ló fi ra jẹnẹrétọ̀. Ẹ̀kọ́ sí iná nílé wa ní wa ti bàjẹ́. O ní àkáǹtì. Mo ní. O ní àkáǹtì. Ọ̀rọ̀ ọdún sọ́ra ẹ̀. Sórí àkáǹtì nọ́mbà ẹ̀kọ́ yẹ. Ó mọ̀ Gábélò. Mo mọ̀ wọn. Wàá sẹ̀ǹdẹ̀ sí wọn. Àkáǹtì mi kí n sẹ́ǹdẹ̀ sí wọn. Sí Bello. Ọ̀gá Bello á sọ̀rọ̀ sí Jídé Babs. So látọ̀rọ̀ Jídé Babs, ọmọ Ibrahim Chatta. Mo mọ̀. Tó bá ọ̀dọ̀ Ibrahim á sẹ̀ǹdẹ̀ sí ẹ padà. Àwọn arówó ní àkáǹtì ẹ̀. Ó ti rẹ̀. Ẹ ló lẹ́ máa sẹ́ǹsì. Kò sẹ́ǹdì owó sí ẹ̀. Á fún ẹ ní àkáǹtì ẹ padà. Wọ́n máa sẹ́ǹdì àkáǹtì mi padà sí mi. Tó ti yẹ ẹ sìn, ṣé bó o fẹ́ fi kí àkáǹtì ẹ kó di star bí? Á sẹ̀ǹdẹ̀ sí padà láwọn rí. Àbí kò fẹ́ dáa fún yín. Àwọn ojú àwọn èèyàn yìí. Ìyá láti ẹ̀rọ ṣé kí n sáré tó fún yín? Máa tì. Jésù. Fíìmù yìí kò kí máa ń fà. Ó ṣe báwo mọ́. Fíìmù yìí máa ń ṣe bàlàbàlà. Ó ṣe. Má fíìmù ṣe. Tẹ́lá ọ̀kọ́ ìgbà. Lẹ́ẹ̀kan mo ní ẹ̀rí nọ́mbà 1. Ṣé mo sọ bẹ́ẹ̀? Nọ́mbà 99 yẹ kì í ṣe. Mo fi mọ́ wọn. Yàyà túrè ni. Orí tí ń dàrú. Èmi kò bá bí ilẹ̀ ni o. Ọjọ́ òṣì idiot. Imagine. Nínú gbé lè lọ. What nonsense. How are you?
ẹ kọ́kọ́ fi ìpá já ni. má fi ìpá já gètò ní gètò. ṣé wọ́n máa wà ní. ibẹ̀ inú lẹ̀ mú mi bọ̀ nígbà tó bá lọ sí ajá. ìyá ẹ̀ ló sọ pé ibi náà máa wà ṣé ó ti wá pariwo mọ́ ìyá olóúnjẹ tí o bá ti rí kó lù pa o. ọ̀dọ̀ ọgbọ́n kí ló tẹ máa ń ṣe báyìí náà ṣé ẹ̀ṣẹ̀ máa búrò tẹ́lẹ̀ ni ṣẹ́rí àti ìlú pakọ́ ni iṣu mi ṣó ti yé yín bọ̀tá bá ti débẹ̀ ẹ kàn fún mi lọ́rọ̀ sọ nǹkan kan béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀ náà tí ó bá ti sọ màá kọ́ gbá létí náà ẹ fìyẹ́ lẹ̀ fún mi náà. má gbà ní etí fún oníbílò lọ́kàn. ti máa bẹ̀rẹ̀. ẹ jà lọ. Alaye. Alaye. mi fẹ́ wo bẹ̀ tí wàá fi ba ayé ẹ̀ jẹ́. Alaye lè bá àgbàlagbà kò ní bàjẹ́ ó pọ̀. ojú ẹ̀ ń bì kan. Àwọn ilé ìwé gbà fún ẹ má wo fíìmù yìí. máàkì iṣẹ́ yìí máa ń dùn gan. ẹ fọ́ balẹ̀ náà bọ̀dọ̀ gbọ́n ẹni yẹn ni èyẹ làwọn eléyìí yẹn tó ń pọ́nlé sálẹ̀ mo gbà fún ẹ kò ní bàjẹ́ bàbá mi. wàá gba ìdáhùn ojú owó lọ wèrè tí ó mọ̀ wá ní ọmọ yàn. kò lè mẹ́nu ẹ̀ àti o mẹ́nu ẹ̀. ó ti yẹ sọ̀rọ̀ wá ká ṣíkú máa ka fọ́ọ̀rìn máa ka rìá ó ti yẹ ṣáà mọ̀. o máa jẹ́ ó nìyẹn. mẹ́nu ẹ̀. sáré bàbá mi bí bàjẹ́ mọ́ blessing sir. owó kìlò gbà tí o fẹ́ wọnú ẹ̀ lójijì. báwo lè ṣe máa ń ṣe nìyàwó lè ṣe ẹni tó ń nà ẹni tó ń pọ́nlé ẹni yìí ẹni ẹ̀yẹ òun làwọn ilé ẹjọ́ sẹ́yìn kí n wo fíìmù wọn. tí o mọ fíìmù ṣe. wọ́n lu ayé ìbàjẹ́. tó ẹ bá lọ àbẹ̀ ìyá rẹ̀. kílẹ̀ tó fọ ẹ lọ. tuwẹ́lì tẹ́mi ṣe yẹn ni mo ṣe tuwẹ́lì yẹn lásán mo máa bọ́jú wọn fi gbà á nìyẹn. tó o bá ti ṣe tuwẹ́lì ọmọ fún yẹn lọ. tó bá ti ṣe tuwẹ́lì sísì wàá gbowó. tuwẹ́lì. wọ́n bá ṣe wèrè bíbà máa pe àwọn bọ́ọ̀sì wá fi ṣe lára wọn. wá kí ló ń ṣe é wọn ọ̀gbọ́n lè ya torí tó bá gbọ́n máa sọ orú ẹ̀ lọ́gbọ́n. kò tí nǹkan tó lè sọ tó máa múnú bí mi wọ́n bá mi ṣeré. tuwẹ́lì. fún ilé wa mi tó bá ti di ọ̀la kó wá bá mi. tó fẹ́ jẹ́ kí n bínú fẹ́ jẹ́ kí n fi ojú yín gbolẹ̀ èmi ni tó bá ti dọ̀la kí n wá gbàdá fún àbúrò mi lọ́wọ́ tuwálé ẹyọ kan gbẹ́tí ṣe tuwálé lọ́wọ́. ọmọga Alaye mi. bá ń wọnú ẹ̀. Alaye ó pọ̀ ó ṣe wẹ̀ máa yí máa yàn mú yàn lọ mú yàn lọ. orí ẹ̀ dàrú. bọ́dọ̀ gbọ́n. àjọ ọgbọ́n. You stupid. kí ló tẹ gbá mi lórí ìsìn. torí pé orí ẹ̀ kò sí lákàá mẹ́mọ̀ ó ṣe máa jẹ́ kí ìyẹn máa rí dùsí èmi àti ẹ̀. sẹ́yìn náà kọ́ lẹ̀ fà á ni ẹ̀yin náà mi máa disappoint orí ẹ̀ tí wọ́n yẹn sílé ó dẹ̀ ti ń ta bẹ́ẹ̀ mi náà bọ̀ kò sọ ọ̀sẹ̀ àmì ti gbowó yẹn já yẹn ti lọ ni. ojú tí mo dè ó yẹ kó lè lọ. bọ́dọ̀ gbọ́n abẹ́tàkẹ́ lajú nítorí tẹ́ ẹ bá dijú di ọ̀túnla mẹ́wàá bẹ́ẹ̀ ṣe máa bá yín ibi tẹ́ wà nìyẹn ṣé ti yé yín kò jù bẹ́ẹ̀ lọ. owó àwọn àgbà tí ó kọ́ fún ẹ pé kó bá mi kó dání dà. ókè àṣẹ yẹn ni ẹ sọ fún mi. mo kó lè lọ. ẹ wò bọ́dọ̀ gbọ́n ẹ gbà tó tọ́ sí inú ẹ̀ ire o. Isaki. torí ẹ gàrú ni kí ni màá fi tẹ́tì náà ṣe ní oṣù ìta. mẹ́lẹ̀ ká ló fún ọjọ́ ayé àdúgbò. mẹ́lẹ̀ bẹ̀rẹ̀ pọ́ńgìlá màmá ti pa ọ̀nà ẹ̀.